in a patriarchal society, male-dominated society. Even today, how much voice does a woman have in CAC? True. To be able to command something. Amen. The fact that they should give women the chance from the presidents that passed 2 presidents away. Yeah. Not the Baba president, not Baba that just Baba Olusola. Yes. There was a meeting that went on in Baltimore one time when Baba Olusola was our overall chairman. Overall, there was a meeting there. And I went, accompanying Baba Olusola as the lawyer, I'm the head lawyer for CAC North America. Because they said they were bringing their own lawyer from England, and we didn't know why. So Baba asked me to follow. So I followed, and as they were starting their meeting, I was the only woman. I sat outside. Even the people I followed didn't ask me to come in. Baba Olusola asked me, "Are you for this meeting?" And I said, "Yes." He said, "Come inside." And he made sure that I was inside. Then when he quoted the Bible passage, 3 Bible passages, and 3 pastors stood up, he said one of them should sit down. There's a woman here that also should stand up and read. And he said women had a role in Christ Apostolic Church coming into life. And that they should not push them. They shouldn't marginalize women. Baba said that. And I think that was about my second encounter with him. So that was when he died. I wrote that tribute. I wrote a tribute that people saw in Nigeria. I didn't go, but we read it when we were doing a prayer here in Church. Where we did. It was one of his sons. His son that was in Dallas. Approached me and said, "I want you to write something about my dad." And I wrote it. People were calling me to say that was glorious, that was beautiful, right? Amen. Because that was the truth. I know what happened with the Olusola, whatever some people said. That was the honest. That's your own experience. Like I said, even with my father's death, people have different stories. Different stories. With Baba, we see things differently. That was my own story for him. Amen. That it did not allow me to be pressed down. He gave you a voice. He gave me a voice and he asked me to come in and to say a woman had a role in the coming to power of Christ Apostolic Church. Amen. That was important. And I want to say that to our daddies too. Give us a voice. Give women a voice. David was going to prostrate for me. That was surprising. The grace of God that the Lord gave us in CAC North America. Under Baba Gbeja Pastor that started from the time of Baba Pastor Dr. Joshua Owoye. This is we have 12 bedded room hotel here. We have refrigerator and a microwave in every room. It's amazing, and you have the chapel where you can pray, where you can call upon God, and you want to hear all the CAC North America that has 20 BCCs now and zones. We all come at once the second week in July. To do annual conference. And I love it that it's the second week. That's the week of the remembrance. And I've told the. Èyí ni pé a kì í mọ ìyà alààyè bí ìgbà tí ò bá sí mọ́. Nígbà tó bá kúrò lókè èèpẹ̀ láò tó bẹ̀rẹ̀ sí í mọ rírì ohun ribiribi tó ti gbé ṣe. Ìgbà náà ni yóò tó dé èèyàn dáadáa lójú ọmọ aráyé tí wọ́n ó sì bẹ̀rẹ̀ sí í mọ èrè kí wọ́n má bàa gbàgbé ẹ̀. Ohun tí àwọn baba wa láyé jọ̀hún máa ń jàdù rèé. Wọn kì í sáré agbára bí ẹṣin, wọn kì í sáré ipò bí alára, wọn kì í wá owó bí ẹni tí ò ní dọ̀la. Ẹ ó máa gbọ́ lẹ́nu wọn tí wọ́n ó máa wí pé kẹ́ni tó ń wá owó lọ tó pàdé yìí lọ́nà ó padà sílé. Bó bá rówó ọ̀hún tán, kí ni yóò fi rà bí ò ṣe yìí? Ǹjẹ́ kí láyé fi fúnni níyì bí ò ṣe dáadáa tá a bá ṣe sí wọn? Àìmọye olówó ní ń bẹ nínú àwùjọ, ṣùgbọ́n ẹnìkan ò ní rántí olówó kan bí èyí tó fowó rẹ̀ ṣàǹfààní fáwùjọ. Ẹni ó bá fi agbára rẹ̀ gba àwùjọ kalẹ̀ lálẹ́pẹ̀ lálágbára, bí ò bá fagbára òun gba ẹnìkan sílẹ̀, bó o lá ó ṣe mọ̀ kó ní lóòótọ́. Ẹni ó bá fi ìmọ̀ rẹ̀ ṣàwùjọ láǹfààní lálẹ́pẹ̀ lónílàákàyè, a ò lè pe ẹni tó di ẹnu dúdú lásìkò táwùjọ ń fojú ko wàhálà lọ́jọ̀gbọ́n. A ṣe fẹ́ mọ̀ pé ó ní làákàyè ọ̀hún nígbà tẹ́nìkan ò rí kó lò fún dáadáa wọn. Bí àwọn èèyàn bá tiẹ̀ ń ṣe dáadáa yìí, ayé lè má tètè fún wọn níyì tó bó ṣe yẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá kúrò lókè èèpẹ̀, ayé aríhun fi ròyìn wọn. Ó ṣeni láàánú pé púpọ̀ nínú àwọn tá a ní lónìí kí ọjọ́ ọkú wọn tó dé rárá làwọn fúnra wọn ti kú sáyé bí aláìjẹ́ nǹkan kan. Kì í ṣe pé wọn ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí àwọn ẹranko orí ilẹ̀ ṣe ń ṣẹ̀mí o,
ó kàn jẹ́ pé wọ́n kì í gbé ìgbésí ayé ẹni tó fẹ́ wúlò fún ara rẹ̀ débi tí yóò wúlò fún àwùjọ ni. Ohun tí irú wọn máa ń fi kẹ́wọ́ ni pé àwọn ò fẹ́ kú, àwọn fẹ́ gbádùn ayé, àwọn fẹ́ lówó lọ́wọ́ ní tàwọn. Òwe kan tiẹ̀ wà táwọn wọ̀nyí máa ń fi kẹ́wọ́ lọ́pọ̀ ìgbà. Ẹ ó máa gbọ́ mọ̀jàmọ̀sálà mọ akíkanjú lógun. Bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ò jagun kan dé láyé wọn. Ó dọjọ́ kú irú ẹni bẹ́ẹ̀ tí wọn ó bá béèrè pé kí ni ká fi ròyìn rẹ̀ kẹ́sìn tó dé. Ará àdúgbò ò ní rí nǹkan gidi kan pàtó sọ nípa rẹ̀ nígbà tí kò sí ohun rere kan tí wọ́n mọ̀ ọ́ sí. Ará àwùjọ ò ní lè láwọn ṣàfẹ́rí ẹ̀ nígbà tí wọn ò lè sọ pé àǹfààní kan báyìí làwọn rí jẹ lára rẹ̀ nígbà tó wà láyé. Bí a bá dénú ẹbí irú wọn tá a béèrè pé irú èèyàn wo ni, wọn ò ní èèyàn tó fẹ́ràn ẹbí àti àwọn ọmọ rẹ̀ ni. Òun jẹ̀bi, kò bá tiẹ̀ tún kórìíra àwọn ẹbí rẹ̀ ká lè mọ̀ pé kò ráyé wá rárá ni. Àwọn bàbá wa ní wọ́n lu ìyá rẹ̀ níta gbangba, ó lọ́jọ́ ọkú rẹ̀ ò tíì pé, bí yóò bá wá pé ńkọ́, ó ti kú sáyé wọn ò kàn tí ì gbé ọwọ́ lẹ̀ ni. Ẹni wọ́n fipá báyà rẹ̀ sùn lójú ẹ̀ tí ń wò bí orí ẹran, ẹ tètè gbàyà ọ̀hún nímọ̀ràn bó bá ṣe ń ṣe é là pé kó lọ tún òmí ìbí, torí eléyìí tó wà nílẹ̀ yìí kì í ṣe ọmọ rárá o. Kí wọ́n tó bí i ló ti dòkú mọ́ ìyá rẹ̀ nínú. Bó ò tiẹ̀ lè jáwọ́, ó lè jayín, bó ò lè jayín, ó lè pariwo kó o tiẹ̀ ṣàròmà díẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ Yorùbá pàtàkì tó ń gbé l'Amẹ́ríkà ní Janet Ògúndípẹ̀ Fashakin. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí sọ ohun tó sọ Janet ọmọ Ògúndípẹ̀ aya Fashakin di èèyàn pàtàkì, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ẹni tá à ń pèrè rẹ̀ yìí gan-an. Ọmọ bíbí Ìjẹ̀ṣà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ni Janet ọmọ Ògúndípẹ̀. Ẹ jẹ́ kí n gbé e láti iléèwé yunifásitì rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ sí gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì ń gbàwó bọ̀ wálé. Yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí àgékúrú rẹ̀ ń jẹ́ OAU ló ti kàwé di lọ́ọ̀yà lọ́dún 1990. Tìyìtìyì sì ni wọ́n fi fún un ní bachelor's degree kúrò níbẹ̀. Bí èèyàn bá jẹ́ lọ́ọ̀yà tó fi kúrò ní Nàìjíríà tó fi lọ ìlú èbó, yóò yani lẹ́nu bí ẹ bá bá onítọ̀hún nídìí iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ìwòsàn. Ohun tó fà á sì ni pé ọ̀nà méjì ni ìmọ̀ ìjìnlẹ̀ òde òní pín sí. Àkọ́kọ́ ni ẹ̀ka àwọn aláròjinlẹ̀ tí ń ro àròjinlẹ̀ nínú àwùjọ. Ẹ̀ka kejì sì ni tàwọn alárògún tí ń fi àrògún wọn ṣèwádìí àti ṣíṣàgbékalẹ̀ àwọn ohun ìtẹ̀síwájú àwùjọ. Ẹ̀ka méjèèjì súnmọ́ ara wọn púpọ̀, ṣùgbọ́n bí ọmọ bá ti ń dé ìpele ilé ẹ̀kọ́ girama ni wọ́n ó ti bẹ̀rẹ̀ sí í pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n lè lo làákàyè wọn dunlẹ̀ lórí ohun tí wọ́n fẹ́ ṣe. Àwọn alárògún ní wà ní sáyẹ́ǹsì tàbí commercial class. Àwọn ni wọ́n máa ń padà di dókítà, nọ́ọ̀sì, àkáńtàǹtì, ẹnjìníà àtàwọn iṣẹ́ tó gba àrògún bẹ́ẹ̀. Àwọn aláròjinlẹ̀ làwọn tíṣà máa ń wọ́ sí art class. Àwọn ní padà di lọ́ọ̀yà, adájọ́, olóṣèlú tàbí àwọn oníròyìn tí ro àròká bíi tèmi yìí. Kìí ṣe èébú, àwa náà mọ irú iṣẹ́ à ń ṣe nínú àwùjọ. Bí ò bá sì sí àwa yìí, ẹ ò ní mọ tó ń lọ nílùú. Ó máa ń ṣòro ká tó rí alárògún tó ń ṣiṣẹ́ aláròjinlẹ̀. Ó sì máa ń le púpọ̀ fún aláròjinlẹ̀ láti ṣiṣẹ́ alárògún. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ dá Janet Ògúndípẹ̀ aya wọn nílé Fashakin, ó lóun fẹ́ ṣe tiẹ̀ lára ọ̀tọ̀. Ọlọ́pọlọ aláròjinlẹ̀ tí yóò lè ṣiṣẹ́ alárògún lòun fẹ́ ṣe é. Bí ẹ bá dé Jamaica Hospital tó wà nílùú Queens, New York, l'Amẹ́ríkà, wọ́n sọ fún yín pé nọ́ọ̀sì ni Janet Fashakin lọ́dọ̀ àwọn láàrin ọdún 1994 sí 2001. Kì í sì ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ nọ́ọ̀sì tí wọ́n ń pè ní auxiliary o. Registered nurse orúkọ rẹ̀ wà nínú ìwé ìjọba pé ó lè ṣiṣẹ́ ìwòsàn nílé ìwòsàn yòówù tí wọ́n bá ti ń wo àwọn èèyàn sàn ni. Mo ṣì ń mú ẹyẹ bọ̀ lápò ní o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìn àjò Janet nínú ayé. Lẹ́yìn tí Janet kúrò nínú iṣẹ́ awonisàn tó jẹ́ tàwọn alárògún yìí, ó tún tẹ̀síwájú láti kàwé di ọ̀gá àgbà nídìí iṣẹ́ amòfin ní iléèwé Benjamin N. Cardozo of Law lọ́dún 2005. Oyè masters ló gbà kúrò níbẹ̀. Pẹ̀lú ìmọ̀ tó ní, ó dá iléeṣẹ́ amòfin tirẹ̀ sílẹ̀ l'Amẹ́ríkà tó fi ń gba àwọn èèyàn tí ò lè gba ara wọn là sílẹ̀ lábẹ́ òfin. Kò sí ìjà òfin tí òun kì í gbè, ṣùgbọ́n ó túbọ̀ dójúlé àwọn ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn arìnrìn-àjò wọ̀lú òyìnbó tí wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wọ́n lábẹ́ òfin. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé Janet Fashakin gbégbá ìbò láti di aṣòfin tí yóò máa ṣojú wọn ní ẹkùn Ìjẹ̀ṣà South Federal Constituency nípínlẹ̀ Ọ̀ṣun? Yàtọ̀ sí àwọn kan nínú olóṣèlú Nàìjíríà tó jẹ́ pé ọmọ ọ̀ta tàbí bàbá ìsàlẹ̀ làwọn tọ̀wọ́nú òṣèlú, ìmọ̀ ni aya Fashakin wá lọ ní tiẹ̀. Lẹ́yìn tó kàwé rẹpẹtẹ gẹ́gẹ́ bí amòfin tán, ó tún lọ sí iléèwé Walden University tó wà ní Minnesota láti lọ kàwé di ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ àkóso àwùjọ. Ẹ wá máa wò ó, bẹ́ẹ̀ èèyàn bá kàwé tó pọ̀ tó yìí, pàápàá nílẹ̀ wa níbí, bẹ́ẹ̀ bá sọ èdè Yorùbá sí wọn, wọn ò láwọn ò gbọ́, bíi ti aya Fashakin kọ́.
ó ṣe gbóyìnbó dunjú náà ló gbọ́ Yorùbá dunlẹ̀. Bẹ́ẹ̀ kọ̀wé ránṣẹ́ sí lédè Yorùbá yóò kà á láìṣe ọ̀rọ̀ kan pè, yóò sì tún kọ lẹ́tà fèsì lédè Yorùbá tá a fi bí i. Gbogbo èyí tá a wá ń sọ yìí ò gba ìsìn kúrò lọ́wọ́ ẹ̀ o. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Kristi tí kìí fi ọ̀rọ̀ ìjọba ọ̀run ṣeré ni. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwádìí àwọn amòfin tí àwọn oníbàárà wọn ń fi tìdùnnú dúpẹ́ lọ́wọ́ wọn fún bí wọ́n ṣe ṣojú wọn nílé ẹjọ́, ládùúrú bí lọ́ọ̀yà ṣe pọ̀ tó nílùú òyìnbó, ọ̀kan nínú àwọn amòfin 10 àkọ́kọ́ ní American Institute of Family Law Attorneys forúkọ Janet Fashakin sí lọ́dún 2016. Èyí tún yàtọ̀ sí tàwọn ìwé ìròyìn olórúkọ ńlá Stanford Who's Who l'Amẹ́ríkà tí wọ́n wá lọ sílé pé ta lẹni tí wọ́n ń pè ní Janet Fashakin yìí gan-an. Ẹ wá máa gbọ́ o, gbogbo eléyìí gan-an kọ́ ló sọ ọmọ Ògúndípẹ̀ di pàtàkì o. Ohun tó sọ ọ́ di èrè tí ò lè kú láéláé ni iṣẹ́ tó ṣe fún ẹ̀yà Yorùbá àti ìran ènìyàn káàkiri àgbáyé. Láyé ìjọba Buhari ní Nàìjíríà táwọn Fúlàní darandaran sọra wọn di Fúlàní darandaran mọ́ àwọn àgbẹ̀ wa lọ́wọ́, tí àwọn akàwé má ka ọgbọ́n orí Yorùbá ń ṣe bí ẹni pé kò sí nǹkan kan, tí àwọn ọkùnrin ọmọ ọkọ Yorùbá míì tá a rò pé wọn ó dìde ìjà fún ìran wọn ń wò bí orí ẹran tí wọ́n pa fún sìnkú àgbà, tí wọ́n láwọn ò fẹ́ kú. Ọmọ aládé ni wá, gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ tó jẹ́ pé a wá di ẹrú Fúlàní tí àwọn gómìnà wa ò sì rí nǹkan kan ṣe sí, ó bani nínú jẹ́. Mo wá ń fi àsìkò yìí ké sí bàbá wa Ahmed Bọ́lá Tinubu àti gọ́vnà Ṣèyí Mákindé àti àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ọkọ Yorùbá. Janet Fashakin tó wà l'Amẹ́ríkà lọ́hùn ló dìde bí ẹni pé ẹ̀kúlé ilé rẹ̀ gan-an ni ariwo ti ń kó gèè. Ó dìde ogun pẹ̀lú gbogbo ìmọ̀ àti agbára tó fi ọdún gbọọrọ kójọ fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Bó ṣe ń kàn sí Sunday Ìgbòho ní Nàìjíríà ló ń ṣe oríṣiríṣi ètò lórí ẹ̀rọ ayélujára láti fi kàn sí àwọn aráalé pé kí wọ́n bẹ̀rẹ̀ sí í dáko etílé, kí wọ́n máa jẹun tí wọ́n gbìn, kí Yorùbá yé gbọ́kànlé oúnjẹ tí wọ́n bá gbé wá láti ilẹ̀ Haúsá nìkan. Ọ̀rọ̀ Yorùbá jẹ́ lógún púpọ̀ tó fi jẹ́ pé títí dọjọ́ ọkú ẹ̀ ló fi náwó tó nára tó sì ná gbogbo làákàyè tí Ọlọ́run fún un lórí ìjàngbara Yorùbá Nation. Kò sí bí a ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀yà Yorùbá tàbí ìjàngbara ọ̀rọ̀ Yorùbá Nation yìí tá ò ní dárúkọ Janet ọmọ Ògúndípẹ̀ aya Fashakin. Yàtọ̀ sí ogun ìjàngbara tó ń fi ìmọ̀ òfin rẹ̀ jà, ẹ lọ wo Joseph tó dá sílẹ̀ tó fi ń kàn sí àwọn aláìní nínú àwùjọ, ìyẹn Janet Ògúndípẹ̀ Fashakin Empowerment Foundation. Ọ̀rọ̀ yìí lè dàbí èébú ṣùgbọ́n kì í ṣe èébú rárá. Àìṣedéédé ara ayé náà ló mú wa jẹ̀rán ara ọ̀run. Ọ̀rẹ́ má fọ̀run yọ̀ mí, gbogbo wa la dágbádá ikú, kò sẹ́ni tí ò ní lọ. Àìmọye lọ́ọ̀yà ló wà nígbà Awólọ́wọ̀, àìmọye lọ́ọ̀yà ló wà nígbà Gani Fáwẹ́hìnmí. Ohun tí Awólọ́wọ̀ fi ìmọ̀ rẹ̀ ṣe fún ìran Yorùbá la fi rántí ẹ̀ lónìí. Ohun tí Gani Fáwẹ́hìnmí fi ìmọ̀ rẹ̀ ṣe lórúkọ rẹ̀ ò fi tán nílẹ̀ dọ́là. Àìmọye olórin tó kọrin nígbà ayé Fẹlá, ṣe bí ohun tí Fẹlá lo orin rẹ̀ fún ló sọ ọ́ dòòṣà tí gbogbo ayé sì fi ń rántí ẹ̀ dòní. Bó wù yín ẹ gbọ́, bó sì wù yín ẹ má gbọ́, ká lówó ò dàbí ká fi ṣe dáadáa sáyé, ká nímọ̀ ò dàbí ká lò ó fún ìdàgbàsókè ìlú. Ẹni tí ò lówó lọ́wọ́ kọ́ lòkú ayé o, ẹni tí ò lágbára kọ́, kódà ẹni tí ò nímọ̀ kọ́, ẹni ó lówó tí ò lè fi ṣe dáadáa síbi tó ti jáde lẹ́ni yẹpẹrẹ, ẹni ó nímọ̀ tí ò lè lò ó fi yọ àwọn ará ìyá rẹ̀ kúrò lóko ẹrú làkú sí èèyàn. Irú ẹni bẹ́ẹ̀ ò yàtọ̀ sí ọmọ tí wọ́n na ìyá ẹ̀ lójú ẹ̀ tí ò lè ṣe nǹkan kan. Òkú ayé gbáà. Janet Fashakin ti ṣe tiẹ̀ níbẹ̀ ó ti lọ. Ṣùgbọ́n bí ẹ bá sì tún fẹ́ rí i, ẹ lọ sí Janet Fash channel tó wà lórí YouTube. Dọ́là lẹ́ ò máa rí aya wọn nílé Fashakin tí yóò tún jíǹde máa sọ̀rọ̀ ìdáǹdè ọmọ Yorùbá àti ìran èèyàn káàkiri àgbáyé bí alààyè. Ǹjẹ́ bí ìwọ tó ń gbọ́ mi ìbá kú lónìí, kí ni dáadáa tá a lè ròyìn pé ó ṣe sáyé kó má bàa bàjẹ́? Àbí the man love his wife and children nìkan la lè fi ròyìn gbogbo 65 years tó lò láyé? Èyí tó rò ó. Musa Babátúndé Kọ́gà lórúkọ mi. Táyé má bàjẹ́ lẹ ti ń gbọ́ mi kétékété lórí Yorùbá World Media. Ìyókù tún dọjọ́ mi ìta àyè bá gbà mí níbi tẹ́nu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire. Ẹ̀yin ká ilé rí wo, àtàpàkò sí ọwọ́ di làgbà o. Ọ̀sánjá ojú ń ṣàn, olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹ̀.